ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí ikú ọkùnrin tí wọ́n mọ̀ gún pa o níbi àdúrà Tahajjud. ọwọ́ ọlọ́pàá ti tẹ èèyàn 12 báyìí lórí ẹ̀sùn pé wọ́n mọ̀ lọ́wọ́ o nínú ìkọlù kan tó yọrí sí ikú ẹnìkan tó máa ń gbàdúrà nínú mọ́ṣáláṣí o ní ìpínlẹ̀ ti Kaduna mọ́ni. èyí máa ń wáyé o lẹ́yìn tí wọ́n gún ọkùnrin kan pa lágbègbè Wàdà tó wà ní ìjọba ìbílẹ̀ gúúsù ní ìpínlẹ̀ náà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna o Manshiri Hasan ló máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta. ó ní àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan mọ̀ni láti agbègbè Malalingabas Tudun Wasimani Ravinguza àti Unguwari Baduko wọ́n lò ní wọ́n mọ̀ yabo àwọn mùsùlùmí níbi tí wọ́n ti ń ṣe àdúrà Tahajjud lọ́wọ́ mọ̀ni ní Laiblia tó wà ní Rigaza tí wọ́n sì gún èèyàn kan pa o gẹ́gẹ́ bó ṣe sọ kí àwọn ọlọ́pàá mà tó dé agbègbè náà. àwọn kọlọ̀rọ̀ sí ọ̀hún Muhammad ti gún Usman Mohammed lọ́bẹ pa ẹ̀hán ní tí ẹ̀mí tó sì ti bọ́ lọ́rùn rẹ̀ wọ́n ní kété o lẹ́yìn náà òun ni ọlọ́pàá máa fi sìnkú òfin ló máa fi mú èèyàn 12 tí àwọn afurasí náà tí wọ́n sì jẹ́wọ́ pé lóòótọ́ ń làwọn mọ̀ lọ́wọ́ o nínú ìkọlù náà. ọlọ́pàá ní àwọn mọ̀ tó gba onírúurú ohun ìjà olóró lọ́wọ́ wọn o. ọlọ́pàá wa ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ìkọlù náà kí ìdájọ́ òdodo kó lè wáyé o. iléeṣẹ́ ọlọ́pàá Kaduna máa sọ pé òun ti fi àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọwọ́ sí àwọn mọ́ṣáláṣí káàkiri ìpínlẹ̀ ọ̀hún láti máa pèsè ààbò fún àwọn èèyàn lásìkò irúfẹ́ àdúrà bẹ́ẹ̀. lẹ́yìn náà ló mà ké sí àwọn aráàlú láti máa bun ọlọ́pàá gbọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá ti kẹ́fìn ìwà ọ̀daràn lágbègbè wọn. ó tún wá rọ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n ṣọ́ra o kí wọ́n sì tún jáwọ́ nínú gbogbo ohun tó bá farajọ ìwà ọ̀daràn kí ọlọ́run ọba Elédùmarè kó wọ́n mà jẹ́ kí àbọ̀sọ̀wọ̀ àbúrò ẹni tí sọ wá táwọn ọlọ́run yàwáyà. àdúrà gba olúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún wá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. àánú ọlọ́ọ̀ba kò ní ṣe tìyín tì tẹ́ bá ti subscribe.